lòun ṣe oríire jùlọ nítorí lásìkò ìjọba òun ni irú èyí ṣẹlẹ̀. Lásìkò ìjọba òun ó ní irú èyí onírú ẹ̀ ṣẹlẹ̀. Ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Adébáre wípé kò gbàgbé ilé. Ó ṣàdúrà pé Ọlọ́run kò ní gbàgbé òun náà. Ó ní bí òun ṣe ń ná ni kí ó máa ṣe. Nígbà tí ó tó àkókò láti ṣí ilé-iṣẹ́ náà, ọmọbìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ kan gbé tírè tí ṣíṣọ́ọ̀ṣì tí a ṣe lọ́ṣọ̀ọ́ wà nínú rẹ̀ wá sọ́dọ̀ Àkànní. Ẹ má bínú sí mi, ẹ dákun, nẹ́tíwọ̀kì wa òun náà ni ó já. Ẹ má bínú, iná wa náà ni ó já níbi tá a wà yìí. Ẹ má bínú sí wa, iná wa ló ṣẹ́jú. Ẹ má bínú sí mi. Gẹ́gẹ́ bí mo ti ń bá ìtàn náà bọ̀, ọmọbìnrin náà sì gbé sísọ́ọ̀sì tá a ṣe lọ́ṣọ̀ọ́ wá. Ó gbé wá sọ́dọ̀ Àkànní láti fi gé aṣọ tẹ́ẹ́rẹ́ tí ó wà lẹ́nu ọ̀nà ilé-iṣẹ́ náà. Bí ó sì fẹ́ gé, ó ní mo ṣí ilé-iṣẹ́ yìí ní orúkọ ti Baba, Ọmọ, ohun ẹ̀mí mímọ́ fún ìlò àwọn ará ìlú, fún ìwúlò gbogbo ènìyàn. Ẹ ṣeun Akíìmù Fẹ́mi Adéníyì bàbá mi, ẹ ṣé o. Barikade sálà kú ọdún o, wọ́n ní nice program àṣeyí ṣàmọ́dún. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi Akíìmù, ẹ ṣeun mo dúpẹ́. Ọlọ́run ṣí ilé-iṣẹ́ náà fún lílò àwọn aráàlú àti fún ìwúlò gbogbo ènìyàn. Gbogbo ènìyàn ṣe àmì, ariwo ta gè, àwọn ènìyàn sì ń pàtẹ́wọ́ fún un lọ́tún lósì. Nígbà tí wọ́n wọnú ilé-iṣẹ́ náà, kìkìdá ìyanu lóríṣiríṣi. Kìkìdá ìyanu ni ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń hun aṣọ, ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń ṣe oríṣiríṣi ike, ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń ṣe búrẹ́dì, ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń ṣe onírúurú abọ́ ìjẹun, ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń ṣe omi amọ́lóló. Orí Àkànní wúlé nígbà tí ó rí oríṣiríṣi àwọn irinṣẹ́ tí ó sodo sí ilé-iṣẹ́ ńlá yìí. Jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ àti ti ìjọba fún Adébáre tí ilé-iṣẹ́ olùdásílẹ̀ ilé-iṣẹ́ náà, ó ṣe ìlérí pé ìjọba òun yóò pèsè ààbò tó nípọn fún àwọn òṣìṣẹ́ àti ilé-iṣẹ́ náà lápapọ̀. Ó ní ìjọba mi gbáradì láti máa ṣe ìrànlọ́wọ́ tó yẹ fún gbogbo àwọn tó bá ní èròǹgbà rere fún ìjọba ìbílẹ̀ wa, pàápàá jùlọ àwọn aráàlú. A ò sì ní dá ọ̀rọ̀ wọn dá àwọn olùdásílẹ̀ nìkan. A ó pèsè ààbò tó yẹ fún wọn. Bákan náà ni a ó pèsè owó tó níye lórí fún wọn. Ṣé ẹ̀yin náà mọ̀ pé ọmọ tó bá ṣípá ni ìyá rẹ̀ ó gbé? Inú mi yóò dùn bí a bá lè rí àwọn èèyàn bíi ọ̀gbẹ́ni Adébáre tí wọ́n ní ìfẹ́ ìlú lọ́kàn. Èèyàn mélòó ló nífẹ̀ẹ́ ìlú lọ́kàn? ṣe bára rẹ̀ náà là ń sọ tayé fẹ́ lẹ́yìn. Èèyàn mélòó ló nífẹ̀ẹ́ ìlú lọ́kàn tí ó ronú pé òun fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ sílùú, tí ó ronú pé òun fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ sílùú káwọn èèyàn lè mọ jàǹfààní ẹ̀. Ara nǹkan tá a sì sọ tá a gbéyẹ̀wò lọ́rọ̀ sí tiwa nù, òun náà la tún kà ní abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá, bí àwọn èèyàn ṣe ń ronú láti ṣe nǹkan rẹ̀ sílùú wọn káwọn ìlú ó lè jàǹfààní rẹ̀. Ó ní ṣe bọ́mọ tó bá ṣípá nìyá rẹ̀ ó gbé. Inú mi yóò dùn bí ẹ bá lè rí àwọn èèyàn bí ọ̀gbẹ́ni Adébáre tí wọ́n nífẹ̀ẹ́ ìlú lọ́kàn, tí wọn kò gbàgbé ilẹ̀ bàbá wọn. Àdúrà mi ni pé Ọlọ́run yóò jẹ́ kí ilé-iṣẹ́ yìí máa gbèrú síwájú àti síwájú sí i, kí Ọlọ́run sì tún máa pa àlọ́ àti àbọ̀ ọ̀gbẹ́ni wa mọ́. Ó pẹ́ púpọ̀ kí ayẹyẹ ọjọ́ náà tó wá sópin o. Aago 8 alẹ́
lù kí Àkànní àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tó lè padà sí ilé ìjọba, ṣùgbọ́n bí ó ti kù nǹkan bí ibùsọ̀ méjì kí wọ́n délé ní àjọ oníná mọ̀nàmọ́ná múná lọ. Òkùnkùn ṣúbolẹ̀ biribiri, gbogbo agbègbè dúdú rakíraki, bẹ́ẹ̀ ni àrá ń sán, ìjì ń jà, atẹ́gùn sì ń fẹ́, bẹ́ẹ̀ sì ni òjò bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni ìró ìbọn ń dún ní apá ọ̀tún àti apá òsì. Ojú ọ̀nà Àkànní ni àwọn ẹmẹ̀wà rẹ̀ ń gbà kọjá. Kíá ni wọ́n ṣe ẹ̀ṣọ́ aláàbò tó tẹ̀lé Àkànní náà da ìbọn bolẹ̀. Ìbọn wọn ń ró lákọlákọ, ọ̀tá ń jáde kòsàkòsà. Bí awakọ̀ Àkànní ṣe wa mọ́tò kọjá láàrin ìró ìbọn wọ̀nyí, Ọlọ́run nìkan ló lè yé. Òkú ti sùn sílẹ̀ bẹ́ẹ̀rẹ̀bẹ́. Mẹ́ta nínú àwọn tó ń ṣọ́ Àkànní ti jẹ́ Ọlọ́run nípè. 5 nínú àwọn tó dojú ìbọn kọ wọ́n ti ṣègbé pẹ̀lú. Ìbọn bá 2 lẹ́sẹ̀ nínú wọn, wọ́n sì rìn yẹ́nkúyẹ́nkú. Àwọn wọ̀nyí lọ́wọ́ tẹ̀ nínú àwọn ọ̀daràn náà, ṣùgbọ́n àwọn yòókù na pápá bora. Kọ́lọ́hun ọba kó ṣàánú wa. Ẹ rí nǹkan tá à ń wí níbi tí àwọn kan ti ń túlù ṣe ni làwọn kan sì tún ń gbìmọ̀ràn ọ̀tẹ̀ tó Kọ́lọ́hun ọba ó ṣàánú. Ọláṣẹ́ni Gold ẹ̀ṣẹ̀ mọ̀kìyín, Adédèjì Harris Adéṣọlá ẹ̀ṣẹ̀un, Prince Friday Adéfẹ́mi Ọládélé ẹ̀ṣẹ̀ mọ̀kìyín. Nígbà tí wọ́n fọ̀rọ̀ wá àwọn tọ́wọ́ bà lẹ́nu wò, wọ́n kọ́kọ́ lọ́tìkọ̀, ṣùgbọ́n nígbà tí ìyà dùn wọ́n ṣe ni wọ́n gà bòròbòrò bí ẹni tó jẹ fùrọ adìyẹ. Àṣé olóyè àgbà tán ló rán wọn níṣẹ́. Lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n lọ fi páńpẹ́ ọba gbé olóyè àgbà tán nílé rẹ̀, torí pé olóyè Àkànní kò tẹ̀ sí ìmọ̀ olóyè àgbà tán láti jẹ́ pé kó máa ṣe nǹkan tó fẹ́, kó máa kówó jẹ fún un. Ṣùgbọ́n olóyè ti wùyẹ́, ó ti fò lọ bí ẹyẹ táyà tọmọ. Ìgbé àfẹ́wé ogun àwa nǹkan ọbẹ̀. Ẹ̀rí olóyè àgbà tán ó ti fẹsẹ̀ fẹ́, ó ti dà wọ́n dàǹdùkú síta, ó wá fẹsẹ̀ fẹ́. Táyà tọmọ, ọ̀kan lára àwọn agbófinró tó lọ láti mú olóyè pé èkejì rẹ̀ ó ní àwé olóyè ti rí ẹni wí fún òun kan. Ọ̀gá, ẹ̀yin lè tún sọ̀rọ̀ báyìí, ẹ ò mọ̀ pé àwo tó ń lù fáwo làwo ń jó, etí ọba nílé etí ọba lóko ni. Ènìyàn ní jẹ́ bẹ́ẹ̀, òkúkú parọ́, àmọ́ kí ó fò kí ó tán nílẹ̀, kò sígbà tí má kú kò ní kú, lálá rẹ̀ tó ròkè ilẹ̀ náà ni ó padà sí. Ṣẹ̀ráyé àwọn ọ̀bàyéjẹ́, àwọn ọ̀bàlújẹ́, àwọn aṣebi. Níwọ̀n ìgbà tó bá sì wà lóde ayé yìí yóò padà jẹ iyán rẹ̀ níṣu. Ọ̀gá, ṣé ẹ mọ̀ pé ojú ló ń kán àlùfáà tó ń wọṣọ funfun? Bí ó bá kú kí la ó fi sí káre aṣọ funfun ni. Ṣùgbọ́n olóyè mà dájú o, níbi olóyè Àkànní ti ṣe fún tó, ó mọ̀ pé aláìmoore làwọn bàbá wọ̀nyẹn, àwọn bàbá àṣàlẹ̀ nu aláìmoore ni wọ́n. Ọ̀kánjúà ni wọ́n, wọ̀bìà ni wọ́n, olè ni wọ́n, jàgùdà ni wọ́n. Bí kí ohun gbogbo jẹ́ tiwọn nìkan. Àmọ́ àwọn tó lóṣòó tóore tí wọ́n bá ṣe fún ni, ajẹnifẹ́ ni, àgbàlọ́wọ́ mẹ́rí, afúnigbẹ, apanibáyọ̀dà. Kí ọba òkè má jẹ́ kí a bá irú wọn pàdé o. Àmì o, ẹ̀yin náà ṣàmì àdúrà. Bí a bá sì bá wọn pàdé, kí Olúwa yọ wá lọ́wọ́ wọn, Olúwa ó yọ wá lọ́wọ́ wọn. Bá ti bá wọn pàdé,
wọn ò jẹ́ kí ó padà lọ fábọ̀ fún ọ̀gá pé ǹjẹ́ ká lọ fàbọ̀ fún ọ̀gá wípé ẹ̀ràn ti sá lọ. Báyìí ni olóyè àgbà tán kẹ́rù tó sì sá lọ ní ìgboro Àjẹ́làńwá. Àwọn ènìyàn kò sì gbọ́rọ̀ rẹ̀ mọ́ títí di òní olónìí. Àjẹ́làńwá dọjà Òyìnbó kò mọ̀ pé nìkan ò wá, ara rọ ara lé, ara rọ ara oko. Àkànní ń dá bí ẹdun, ó sì ń rọ̀ bí òwe. Inú àwọn òṣìṣẹ́ ń dùn yùngbàyùngbà. Àwọn oníṣòwò wọ́n ń túmùmù. Àwọn òṣìṣẹ́ ọwọ́ ń pààrọ̀ aṣọ. Àwọn akẹ́kọ̀ọ́ ń kàwé àkàgbádùn. Àwọn olùkọ́ sì ń rẹ́rìn lọ sílé wọn. Ìparí oṣù gbogbo ayé ń sọ nípa ti Àkànní pé ọmọ gidi níṣe, kò sórúkọ tí wọn kò fún tán. Ẹlòmíràn awòsùnsùn a pè ní akọni ọmọ, ẹlòmíràn á ní olú ọmọ ni, ẹlòmíràn á ní ògidì ọmọ ni, ẹlòmíràn á ní òun ni mẹ̀sáyà Àjẹ́làńwá. tó ẹ̀yin èèyàn mi, ìtàn olú ọmọ ibi tí ó parí sí náà rèé lónìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìwé ìtàn wa àparí rẹ̀ lónìí, àparí ìwé ìtàn wa lónìí. Nígbà tó bá dijọ́ mẹ́jọ á tún bọ́ sí orí nǹkan míì ní abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun ṣe mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi tí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò tòní. Ẹ ṣeun mo dúpẹ́, ojú òní tì wá o, ara wa ó le kokoko báyìí alágbára Ọlọ́run. Bàbá mi Muideen Múránà, ẹ ṣé mo kí yín o, wọ́n ní good job ma. Ẹ ṣeun ṣe mo dúpẹ́. ìwé wa tá a ti ń kàbọ̀ Àkànní olú ọmọ tá a ti ń kàbọ̀ báyìí láti bí oṣù bíi méjì. Òní náà la forí rẹ̀ tì sópin la kà á tán báyìí. Nígbà tó bá tún di níjọ́ mẹ́jọ á tún bọ́ sí ìpele míì lábala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín òpin ẹ̀ṣẹ̀ òṣèlú tẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò lónìí láti abala àṣà wa débi ìdílé aláyọ̀ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ bá mi gbẹ́jọ lórí ètò tòní. Àdúpẹ́ o, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di kò ní dè tẹ́ náwó sí, ìdààmú kò ní wọlé tọ̀ wá, ànírógun ẹkún ànírógun òṣè o. Ire ayọ̀ yóò wọlé tọ̀ wá ànírógun alágbèédá, ànírógun alákòóbá, tí ò sọnù tàráyé ń wá kí wọ́n ní bèrè ẹ̀ lọ́wọ́ wa. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà lẹ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá lórí ètò yín, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ó náà la mú wá lónìí ní fún etí ìgbọ́ gbogbo yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Bàbá wa tó pè wá láti Nàìjíríà, ẹ ṣé bàbá mi Ọlá Universe, ìyá mi á ní ẹ ṣé tẹ́ pè wá wọlé sórí ètò lónìí. Agbára Ọlọ́run, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá, àní rí dààmú àní rí fòró. Ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà tẹ́ fẹ́ polówó ọjà yín, oníṣọ́ọ̀ṣì ni onímọ́ṣáláṣí ni tẹ́ fẹ́ káwọn èèyàn mọ tẹ́ǹtà àti tẹ́ǹgbé ṣe, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ká bá yín polówó ọjà yín kí gbogbo ayé mọ tẹ́ǹtà àti tẹ́ǹgbé ṣe. Ẹ̀yin onímọ́ṣáláṣí ni, ẹ̀yin oníṣọ́ọ̀ṣì ni, lẹ fẹ́ ṣèkéde ni, àjọ̀dún ni, ìkórè lẹ fẹ́ ṣe ni, ẹ fẹ́ ṣe àsàlátù ni, gbogbo tí ẹ bá fẹ́ ṣe ní mọ́ṣáláṣí yín tẹ́ fẹ́ káwọn èèyàn gbọ́ ń pa rẹ̀, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV. Owó tábú ẹ̀ báyìí náà láfi bá yín ṣe, gbogbo ayé ó sì gbọ́, wọ́n ń gbọ́ wa káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ọrọ̀ ajé yóò sì gòkè àgbà. Ẹ jẹ́ ká jọ dòwò pọ̀, ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Ẹ kàn sí wa nílé iṣẹ́ wa lórí 07459353799 07459353799. Òun náà ni ẹ lè pè wá sí, tàbí kẹ́ ẹ pè mí fúnra mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07424728743 07424728743. Ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ẹ lè pè sí. Ẹ̀yin tí ẹ bá wà ní Nàìjíríà ẹ lè fi +44 kún níwájú, ẹ̀yin tí ẹ wà ní Europe ẹ fi +44 kún níwájú. Ẹ lè pè mí through WhatsApp fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́. Àbẹ́yìn fẹ́ darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò, bóyá yìí náà ní ètò kan tí ẹ fẹ́ gbé kalẹ̀ fáwọn èèyàn, tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ gbọ́ pa rẹ̀, ẹ kàn sí wa kájọ sọ tí gbogbo ẹ̀ ó sì gún régé. Ilé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò bá wa dòwò pọ̀ lónìí kí gbogbo ẹ̀kọ́ lọ déédé bẹ́yìn náà sì fẹ́. A mọ̀ lọ lónìí, a tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba. Àwa náà láàmọ̀ wọ̀ yìí náà láàmọ̀ bá o. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di. Àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọ̀bẹ báyìí ní bẹ́ṣọ, àtẹlẹsẹ̀ báyìí náà ní bẹ̀nà. Èmi náà lẹ́mọ̀ wá
èmi náà ní ìmọ̀ wá ẹ̀yin náà ní ìsìnmọ̀ bá pẹ̀lú ogun ọlọ́run ọba. ìyá àbàdàn yín náà ré ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín alága àdúró lẹ́fẹ́ ni alága àjókòó ni MC lẹ́fẹ́ fún ìnáwó yín ni event planner lẹ́fẹ́ ni ẹ ṣáà ti kàn sí wa nílé iṣẹ́ authentic entertainment organization event lábẹ́ aláṣẹ ìyá àbàdàn yìí náà ni lórí Facebook a wà ń bẹ̀ lórí Facebook page authentic entertainment organization ẹ follow ẹ like page wa ń bẹ̀ ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún gbogbo ìnáwó tẹ́ bá fẹ́ ṣe kò síbi tẹ́ ti fẹ́ ṣe ìnáwó yìí á dé bẹ̀ wàá bá yín darí ẹ̀ ẹ kúkú mọ̀ pé ẹni tó bá mojú ògùn náà nípa bìnírè àwọn olóko àwọn olódò iṣẹ́ wa ní ọ̀nà wa ní owó wa ní àwọn sì bá yín ṣe tinú yín ó dùn ẹ kàn sí wa nílé iṣẹ́ authentic entertainment organization event fún gbogbo ìnáwó yín fún gbogbo ayẹyẹ yín olórin lẹ́fẹ́ ni olórin ẹ̀mí ni olórin pátì lẹ́fẹ́ ni onífújì oníjù ẹ kàn sí wa gbogbo ẹ̀ lábàá yín ṣètò ẹ̀ fún ayẹyẹ yín ẹ kàn sí wa lónìí lórí Facebook page wa authentic entertainment organization event ẹ kàn sí wa ń bẹ̀ ẹ fi mẹ́sẹ̀gì yín lẹ̀ ẹ pè wá through nọ́mbà wa ń bẹ̀ ẹ rí ń bẹ̀ ẹ ṣe wo àmọ̀ lọ lónìí ìyá àbàdàn yín náà rèé ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín rèé wọ́n là ń lonely presenter yín rèé àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ìyájú ọmọ yín rèé tí mo pàṣíwájú bàbá ajímọ̀tàn rẹ̀ ìjọba fún gbogbo UK èmi náà ni mo lọ lónìí àjọ kí àdé èlèmí dèmi lọ́mọ àgàn bèlé ọmọ àgàn òbí dúdú ẹ̀gùn létí yín ọ̀bá kàrẹ́ ìyẹn fúnfọ́ kábàrà mi nìjọ̀jọ̀ mi lọ́mọ sápàlẹ̀ ìpètò ọmọ ẹranko yáyò ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi ti gbogbo ara ti gbogbo ara lókè Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ nílé ìyá nílé bàbá tó bí ńlọmọ Ìbàdàn májà ti kára wájú lẹ́rú èmi lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀ ká máa fi kára ń fọ́rí mu ìlú àìná ìlú Òjó ìlú Àjàyí olódògbò kẹ̀ríkẹ̀ lójú ogun Ìbàdàn bá ní ìṣọ̀lẹ́ mi lójú ogun èmi lọ́mọ ọbọ̀ṣọ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ọmọ àgẹ̀ṣì kólé ọmọ àjòrò sùn ọmọ jẹ̀gbẹ́jẹ̀ kára máa fi kára ń fọ́rí mu àmọ́ lọ́lọ́ni àtúpadà ń jọ mẹ́jọ ẹ̀dẹ́kun bẹ́ẹ̀ bá rí ṣùtọ́wọ́ kọ́mú tó fi gọ́ọ̀gù ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù oníṣe mi kò ní ṣẹyìn kò ní yà sílé kó wá gbogbo wa títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba ká pàdé láyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa ọ̀rọ̀ ayọ̀ lásùn ká sùn láyọ̀ ká jí láyọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ọba títí ìjọ́ mẹ́jọ tá a tún fi pàdé ire o ire kàbìtì. ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kárán ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kárò òjìire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe é bọ̀bẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ẹ̀dí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ síbi ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ kárò òjìire tó fẹ́ ká jẹ́ búba rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá Ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́
Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. You want to have a good-looking skin? Are you trying to get rid of your old skin? Do you want to make your complexion clean and bright? Get rid of sunburns, dark circle, acne, spots, and your skin become beautiful, glowing, and presentable. Bẹ́ẹ̀ni, ká polówó gbogbo kòkòrò ara, ká polówó gbogbo kòkòrò tó ń bá àwọn ara wọ̀nyá ìjà. Ifo, ìlà, gbogbo ohun tó ṣe pálapàla sí ni lára tàbí eléyìí tí ó ṣe fà sí àwọ̀ ara ẹni. Kí ibìkan dúdú, kí ibìkan pupa lára ẹni. Unbalanced skin, Authentic Beauty Skin Care ló lè yẹjú ẹ̀. Bẹ́ẹ̀ni, lóríṣiríṣi la ṣe wọ́n jáde. Hot chocolate lotion, pink up balm, super half cast shower gel, super half cast scrub, super half cast face cream, half cast oil, super half cast lotion, whitening cream, whitening oil, super half cast gel, Dande whitening lotion, hot whitening oil, whitening black soap, half cast cleanser, whitening oil, super half cast oil, hot whitening oil. All these are our best organic skin care products and we ship them worldwide. Kárí ayé ni a ti ń ta gbogbo ẹ̀. Contact number 0742428743 or +447424728743. UK ni a ti ṣe jáde. Follow us on Instagram at Authentic Beauty Skin Care or Facebook page Authentic Beauty Skin Care. Authentic Beauty Skin